ti kọ́kọ́ mọ̀. It is through your firstborn that we get to know. Àti ara àkọ́bí ọmọ rẹ láti mọ̀ wípé òun gbìyànjú òbí rere ni ọ́. It is through your firstborn that we know that you are trying and Gbogbo ẹni tó bá ti lá àkọ́bí ọmọ tákọ́bí ọmọ rẹ̀ ò bá ti ṣoríire. everyone that has a firstborn that is not prosper. Tí àkọ́bí ọmọ yẹn bá ti lè jáde kò sóhun tí àwọn wòlíì tí wọ́n ń gbáyàn yìí máa kọ́kọ́ sọ wọ́n ní pé ìyá rẹ̀ ní ṣe. And once he gets old and he starts to step forward. Tó bá ti bọ́ sọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ń tọ́jú ọ̀nì tí wọ́n máa rí ìríkúri wọ́n ní ìyá rẹ̀ ló wà ní ọ̀rọ̀ rẹ̀. Ìyá tó wá gbọ́dọ̀ rẹ̀ tí ó fi dàgbà tó wá yẹ kó pa ọ́. The mother that is taking care of you till you are Tó old. yẹ kó pa ọ́ lóko. Will she kill you and kill you? Bí kò ṣe wípé bí tó ti jáde wá ló ti parakásá ó lóko ṣùgbọ́n ilé ló ṣì yà. Not knowing that it's where you come from that actually put you into trouble. Mo fẹ́ gbogbo ẹ̀yin abiyamọ tẹ̀ bẹ́ bíbá yìí. And let every parent that is getting. Ẹnìkan máa ṣáájú ẹnìkan dìde. Someone is going to get up before someone else. Ọgbọ́n òkú tí ń bá àkọ́bí jà tí máa ń mú òbí láì jẹ́. The hand of problem that is facing the father. Yẹ̀kẹ́ ọ̀dà ní Mùsàlùmá wà kàdá wa tẹ̀yà mi. Yàbá níbi rọ̀ bíbà ayàwó abálíkì jábọ̀ sàdá wálíkì yìí nìmi. Ṣùgbọ́n ní àlà wọ́n rà kádà yàwá sàdá bíkì wíìlà mi. Ọgbọ́n òkú tí ń bá àkọ́bí jà tí ọmọ fi sáfù ìyá. The hand of problem that is